alábòsí ò lè ní lárí láéláé. They know that they are totally failed and they will continue fail in Yoruba land. Àṣírí Gani ti tú. Àṣírí OPC Gani ti tú. Mo tún gbọ́ kan lẹ́ni nínú family bàbá Fẹ́dí Fáṣẹ̀hùn. Wọ́n ní nígbà tí bàbá Fẹ́dí tán ṣòkú bàbá, wọ́n lé Gani bẹ́ẹ̀ ní lé ajá ni. Wọ́n lé lọ́nà méjì in one day. Ní ọjọ́ yẹn ló gba ọ̀wọ̀ lọ. Tán pa gbogbo àwọn tó kó tí lẹ́yìn, tán pa wọ́n nípakúpa lọ́wọ́. Ní ọjọ́ yẹn ló di gáùn ló wọ gáùn. Àṣé obìnrin ni. Please. Ẹ tún bá mi pé Mrs. Ààrẹ Gani Adam pé àti tún wà lórí studio. Ṣé gbọ́ mi? Kò rórun sùn mọ́ torí Sunday Igboho ni. Bẹ́ẹ̀ ni ikú kíní kan náà ló máa pa akíkanjú. Ìrònú ìkòkò ló máa pajá. Bàbá mi, let us enter studio. Wọ́n jírin iṣẹ́ mi lọ ni bàbá mi Abdulwasiu. Ẹ bá mi gba ẹni iṣẹ́ mi lọ́wọ́ bàbá kọ̀mándà o. Àti King Sunny Adé, Òṣùpá, Pasuma, àwọn tó kó ní iṣẹ́ mi nìyẹn. Mo yá wọn ní o. Ẹ bá mi sọ pé kó dá ní iṣẹ́ mi padà. Àwọn ẹni bí tó wá ba ilẹ̀ Yorùbá jẹ́ Gani Adams, Mrs. Gani Adams. Àtẹ̀yìn àwọn ọmọ àwọn wèrè ìyẹ̀wò gbogbo ìpè tó ṣẹ́ yẹ orí ẹ̀ ló ń lọ torí Sunday Igboho orí ti yín rò ni mo fi ní pé iwájú lọ́lọ́kọ̀ yìí wà wá lọ ẹ̀yìn kọ́ lọ́lọ́kọ̀ yìí wà Gani Adams and OPC ẹ̀ wọ́n ti wá ọkọ̀ Yorùbá sẹ́yìn tipẹ́tipẹ́. Olè ni wọ́n. Ẹ má pè wọ́n ní Oòduà People's Congress mọ́ ní ti àwọn Gani ni o. Ẹ má pè wọ́n ní Oòduà People's Congress mọ́. Ẹ má pè wọ́n ní Olè People's Congress. Wọ́n Gani ajáàkì ẹ̀ lọ́wọ́ àwọn bàbá Fẹ́dí Fáṣẹ̀hùn ni. Fídíò bàbá mi kan wà níbí báyìí. Màá play ẹ̀ tó bá tẹ̀ jẹ́ títẹ̀ ní wọ́n ti ní ká má play fídíò àwọn ọmọ olórí burúkú yẹn but màá play ti bàbá yìí. Wọ́n ajáàkì ẹ̀ ni. Ó lọ ọwọ́ bàbá yẹn sẹ́yìn wọ́n fi jẹ́ youth leader. Ló lọ ọwọ́ àwọn bàbá yẹn sẹ́yìn. Ló lọ ọwọ́ àwọn bàbá yẹn sẹ́yìn. So don't call them Oòduà People's Congress anymore. They are Olè People's Congress. Ojini, the OPC did not belong to Gani. Oji, àwọn èèyàn kan ní kí ni Gani fi ṣe mo ní tó bá ti fi Sunday Igboho lọ́rùn lẹ̀ torí Sunday Igboho orí títí ẹ lò. Ẹni táwa mọ̀ kó fẹ́ fún ayé bí Nàìjíríà bá tẹ̀ tí bó bá ti jẹ ayé àwa kan mọ́ ayé. Ẹni tó ní rárá òun ò nígbà kan jẹ ayé ọjọ́ ọ̀la Yorùbá. Ẹni tó nínú àwọn ọmọ Yorùbá tó wà lẹ́yìn odi tán fẹ́ wálé tí Fúlàní ò jẹ́ káráyè wálé pé gbọ́ nílé bàbá ọmọ ṣe máa lé ọmọ sẹ́yìn odi. Ní táwa fi fọ́ fún Sunday Igboho nìyẹn. Ṣùgbọ́n Gani fi àwọn àìmọye ọmọ Yorùbá tó wà lẹ́yìn odi títí Gani ti sọdọ̀ aláàbò ara lọ́wọ́ owó gbígbà. Ẹ ní kúre. Ẹ tí ì rí nǹkan kan. A ṣe mẹ́yẹ bọ̀ ni. Sunday Igboho ṣe mẹ́yẹ bọ̀ lápò ni. Ó jura wọn lọ. Ìlara ló máa pa yín. Bàbá wọn Mrs. Gani Adam lóògùn ọ̀fẹ́ o. Tí máa ti dárúkọ Mrs. Gani Adam. Ẹ máa bá mi fi lóògùn ọ̀fẹ́ sí. Oh sorry, Mrs. Ààrẹ Gani Adams lóògùn ọ̀fẹ́ o. Ó ti ń béèrè approval for good 5 years. Báwọn ọmọ ẹkú táwọn ọmọ ẹ sùn nìyẹn. Ìjọba ò fún wọn lápúrúfà. Ìjọba ò fún wọn lápúrúfà. Ẹ wọ ṣé ọwọ́ yín wò. Aláwọn bàbá yẹn ti mọ̀. Wọ́n ti mọ̀ pé amrọ̀bà nìyín, bìtẹ́yà nìyín, ẹ̀yin gan kidnapper nìyín. That is why they did not give the Olè People's Congress approval to secure. Wọ́n mọ̀ pé ẹ lè secure. Ṣebí tẹ̀yìn bá nílé yẹn gan máa fi tọrẹ. They know that you can't do it. Tẹ́ bá rántí. Yorùbá Security Summit tí àwọn bàbá wa ṣe bí ọdún bí mẹ́ta sẹ́yìn ṣe ọdún bí mẹ́ta ni 2023 mo ti fẹ́ máa sọ̀rọ̀ bí ará Amẹ́ríkà alamẹ́ríkà ń rún lára mi
ní dá fọ́mọ àlè ọmọ àtọ̀rìn wá balẹ̀ jẹ́ àwọn ọmọ táwọn bàbá wa gbé bàbá wọn lẹ́yìn tó fẹ́ sọ̀rọ̀ àwọn dọ̀kọ́ mọ́ wa lọ́wọ́ wá ba ilẹ̀ wa jẹ́ ilẹ̀ máa mú gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan ilẹ̀. Kábíyèsí Ajérò ló kọ́kọ́ sọ wípé gbogbo ilé tá à ń ṣe yìí a ní ọmọ kan tó kájú ẹ̀ tó dẹ̀ ní àwọn èèyàn lẹ́yìn tó lè ṣe é ẹjẹ́ àpè Sunday Igboho níbi tó dúró sí ló ṣe kó bí ikú ọdí dẹrẹ ẹja kẹwà tá a máa ń pè ní ẹja yọjayọja lọ́dọ̀ wa lẹ́kìtì nílùú yìí tó bá ti wà lórí omi òun á máa rìn lórí omi ní tó bá ti rẹjọ kọ ẹ̀yìn rẹ ló máa fi gbé nígbà tí wèrè máa gba máìkì ṣe ẹ rò pé ó wà lára àwọn tó jà First World War, Second World War, Third World War ló bá bẹ̀rẹ̀ ìtàn. Ló bẹ̀rẹ̀ ìtàn ló ń pàtẹ́yẹ lọ́rọ̀ yìí wíìdí Adékẹ́mi dòdò ń dáwà ìwọ òdòdó ń dáwà kankan you are one of the ògbólógbò ọmọ àlè in Yorùbá land get out you are not belong to this case. Ló pàtàn lọ we must strategize àwọn tó dẹ̀ ń pa wá ń pa wá we must do this we must do that àwọn tó dẹ̀ ń pa wá ṣe kí ni wọ́n ń pa wá lọ. Làwọn kábíyèsí yẹ wá ni pé olórí burúkú lélẹ́yìí kò ní nǹkan kan ṣe lára àwọn kábíyèsí tó wà ń bẹ̀ yẹ wọ́n àárín nínú wọn tó máa jẹ́ ọ̀rẹ́ bàbá Fẹ́dí Fáṣẹ̀hùn tẹ́ bá rántí àwọn kábíyèsí yẹ wọnú ìyẹ̀wù lọ kó tó padà wá àárín nínú wọn tó máa jẹ́ ọ̀rẹ́ bàbá Fẹ́dí Fáṣẹ̀hùn àárín nínú wọn tó máa mọ̀ bí wọ́n ṣe dá OPC ilẹ̀ fún ìjàngbara ilẹ̀ Yorùbá tí Gani sọ di kọ́pìnì káwókáwó tó fi ń bá Jonathan ṣe ní ìgbà yẹn lọ́hùn nígbà táwọn bàbá yẹn máa jáde wọ́n ní ẹja kó Sunday Igboho wọlé nígbà tó pé ọlọ́mọ ẹ̀yin tẹ́ jẹ́ ti Sunday Igboho ẹ sọ fún Sunday Igboho ṣe pé Sunday Igboho náà ní ojú kòkòrò ògo yìí ti pọ̀ jù irú ògo yìí kò lè ṣe kí Gani má lára ẹ̀ kí àwọn ọmọ ogun 5 million má máa sunkún Sunday Igboho ti gbónú lójú gbogbo wọn Májàsọ́lá ti gbónú lójú gbogbo wọn bó wúkọ́ ọmọ Yorùbá máa tẹ̀lé làwọn kábíyèsí yẹn ni ọmọ wa ó wá ṣòkú ìyá ẹ̀ ṣùgbọ́n ti padà síbi tó wà ẹ jẹ́ ká gbé wọlé nígbà tó wọlé ó ní ẹ̀yin bàbá mi mo kí yín ẹ̀yin náà lọ sọ wípé kàkà kíkí ni ó ṣakápọ̀ ẹkùn kálukú ayé àṣọdẹ títí ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni àkókò dé láti gbára wa lọ́wọ́ àwọn ẹni bíi sáàmà ẹ̀yin bàbá mi ẹ̀yin orí adé gbogbo ohun tí mo ń béèrè lọ́wọ́ yín àtìlẹ́yìn yín èmi ò fowó ẹ má fún mi lówó àtìlẹ́yìn yín ni mo fẹ́ nígbà tí kábíyèsí Ọ̀nìrìṣà máa gbé máì ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho bàbá yẹn pé ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho yẹn more than 1 million ìyẹn náà tó ká máa lára èèyàn oh my God ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho àwọn orí adé gbogbo wa bẹ̀rẹ̀ sí pàtẹ́wọ́ ngbà tí wèrè tó wà lọ́dọ̀ wọn tó ń sọ̀rọ̀ bàbá ò ní kẹ́ pàtẹ́wọ́ fún ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho làwọn ọba yẹn bá korí wọn forí korí pé lóòótọ́ tá a bá wò lóòótọ́ ọmọ yìí ó ti ṣe rí torí ẹ̀ náà fi lé sẹ́yìn odi ń tó dẹ̀ fi rí lé sẹ́yìn odi ní pé àwa kábíyèsí àwa àgbààgbà ìlú àárí gẹ́gẹ́ bíi pé iṣẹ́ ló ṣe ń gbà ẹ́ lọ. ńgbà tá a tún máa dé ọ̀dọ̀ bàbá wa Ọ̀nìrìṣà tí Sunday Igboho ní mo ti bú ọba lẹ́yìn mo wá fẹ́ fẹnu mi lọlẹ̀ lọ́wájú bàbá mi. ẹ̀gbọ́n tí Ọ̀nìrìṣà sọ ni Sunday làbá tún kó fídíò yẹn síta níbi tí Gani wà ó fẹ́ ní high blood pressure ẹ̀jẹ̀ ríru he want to have ẹ̀jẹ̀ ríru torí ìlara that you know that gbogbo àwọn tó fi cover nínú OPC tó lò tó fi betray bàbá Fẹ́dí Fáṣẹ̀hùn wọn ti kú lẹ́yìn ẹ̀ abẹ́rẹ́ ti bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ Gani ó dẹ̀tẹ̀ he
he cannot offer the Yoruba anything because unteni Yoruba ni ènìyàn fi tọrẹ fún yàn. Ẹ gbọ́ lẹ́nìí approval tí Gani ti ń wá more than 5 years. Àwọn bàbá yẹn gangan ló wá sọ wípé Sunday Igboho la fẹ́ lò. Ẹ mọ̀ gbà gbogbo gbé ọ̀rọ̀ yìí ṣe lọ là ń pariwo nígbà tí bàbá Ládọjà lé pé Bọ́lá Ahmed Tinubu yọ̀ǹda ọmọ yìí fún mi. Security tó lọ́n fẹ́ ṣe yẹ jágbe fún. Ẹ mọ̀ bí bàbá wa Bọ́lá Ahmed ṣe máa sọ̀rọ̀. Ẹ dẹ̀ rò pé ọmọ yìí mi sọ ti tèmi ni o mo fẹ́ máa fọ ìkú bíi ti bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ̀gbọ́n kábíyèsí Olúbàdàn mi sọ ti tèmi ǹjẹ́ ẹ lè pé ọmọ yìí kájú ẹ̀ ó kájú ẹ̀ àwọ̀ ẹ̀ kájú ìlú ok ṣé ẹ rò pé ó lè fún wa níbi 50,000 tó kéré tó bá ti lè mú ẹni kó lọ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ is more than 50,000 ní bàbá Bọ́lá Ahmed bá bu owó lù because they see the quality of the fishing, they see the quality of original, they see the quality of authentic, they see the quality that's not adalus ọmọlúàbí lára Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá o lẹ́bi rí wọ́n tó kẹ́yìn sí tàtà fi sunkún kiri èrò ọkàn wọn ni Sunday Ìgbòho kò bá àwọn Àgbẹ̀kọ̀yà ṣe kò bá àwọn ọ̀tà ṣe kò bá àwọn fìjìláńtì ṣe mo ní ẹ ti ṣí àwọn Àgbẹ̀kọ̀yà ń bẹ lẹ́yìn Sunday Ìgbòho àwọn ọ̀tà ń bẹ lẹ́yìn Sunday Igboho àwọn fìjìláńtì ń bẹ lẹ́yìn Sunday Igboho àwọn OPC bàbá fẹ́ di bá ṣe ń bẹ lẹ́yìn they are the real OPC new era reform they are the real OPC Oòduà People's Congress àwọn tó wà lọ́dọ̀ Gani only People's Congress ẹ má fojú pojú àwọn yẹn kọ́ fún lápúrúbà wọ́n wá fún olè lápúrúfà wọ́n wá fún jẹgúdújẹrá lápúrúfà wọ́n wá fún bìtẹ́yà lápúrúfà ọ̀dàlẹ̀ lọ̀dàlẹ̀ ọmọ jẹ́ àbẹ́ ẹ̀gbọ́n mi bí ọ̀dàlẹ̀ lọ̀dàlẹ̀ ọmọ jẹ́ ọ̀dàlẹ̀ lọ̀dàlẹ̀ ọmọ jẹ́ àwọn bàbá yẹn wá rí pé Sunday Igboho kájú ẹ̀ Sunday Igboho kájú ẹ̀ ìwọ tó sọ wípé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ ojú oyè ọba bòmíì lọ torí pé àwọn dìdìrì tó ti kó oríṣiríṣi ìlẹ̀kẹ̀ wọn mọ̀ pé àwọn ló ń kó sí wọn lọ́rùn wọn rò pé ìlẹ̀kẹ̀ ni ká dáa fún gbogbo yín ẹ ṣáà máa wò wọ́n ràn ìlara Sunday Igboho ni ọrùn ebè ní àparò òkú sí. It is because of Sunday Igboho lẹ́ẹ̀fi ní sinmi ẹ̀dẹ̀ lè ní. Ẹ lè ní. Kẹ́ ẹ gbà forí? No. Ẹ lè ní. Who is Gani? Mo ní àwọn. Those people who are following him today, they are baby OPC mo ń tẹnu mọ́. They did not know anything about OPC. Ìtàn irọ́ ìtàn ìkéni Gani pa fún wọn làwọn náà wá rò pé àwọn ti wà arrive. Ikú òjijì ni gbogbo yín máa kú tẹ́ bá fi ilẹ̀ Yorùbá lẹ̀ nínú Sunday Igboho ẹjọ́ ní comment section. Mo fẹ́ kẹ́ sọ òtítọ́ ọ̀rọ̀. Yes, the OPC reform in Ogun State, Abeokuta are the real OPC. Their leader discover full support for the nígbà tán ṣe meeting ru ẹkùn àwọn reform wà ńbẹ̀ àwọn new era wà ńbẹ̀ àwọn tí bàbá fẹ́ di fáṣe wà ńbẹ̀ àwọn Yorùbá lẹ̀ Yorùbá jẹ́ question tí mo fẹ́ béèrè kẹ́ bá mi kọ sí comment section nínú Sunday Igboho ọ̀kan lọ́mọ of Yorùbá land
ojúlówó ọmọ of Yorùbá land àti ààrẹ Chief Mrs. Gani Adams ta ló fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ náà méjèèjì ta ló ń domi àlàáfíà ilẹ̀ Yorùbá rú ta ló ń lànà Fúlàní láti máa pa wá lọ ta ni ò jẹ́ kí ìran Yorùbá ó ní ìfọ̀kànbalẹ̀ ẹ bá mi kọ́ nínú Gani Adams àti Mrs. Gani Adams àti Sunday Olóyè Ìgbòho ta ló fẹ́ dalẹ̀ Yorùbá rú kẹjẹ kájọ mọ̀ àní wọ́n ti jẹ́ tán àṣírí wọn ti tú afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrù adìyẹ wọn ò rí nǹkan kan ṣe mọ́ náà fi ń pariwo àpúrúfà lẹ́tà tó kọ sí àwọn gómìnà ẹgbọ́ ṣé olórí burúkú lè kọ lẹ́tà sí yín kẹ́yìn náà kẹ́ẹ̀dá lóhùn òkè àwọn méjì ti sọ ń sí pé Gani Adams ẹjọ́ tó bá ti jẹ́ Gani Adams ẹ máa bá mi fi Mrs. sẹ́yìn ẹ̀ Mrs. Gani Adams bí bàbá mi Adéwálé Abdulwasiu ṣe kọ Mrs. Gani Arikuyeri ní kẹrin tó fẹ́ dalẹ̀ Yorùbá rú bí 5 years ago tí Sunday Igboho ò sí nílé wọn ò rí kankan ṣe wọn ò sọ pé àwọn lè ṣe Sunday Igboho dé wọn ló ṣe drama ni ó ń ṣe tíátà ni ó ń ṣe kinní kan ni ó ń ṣe content ni ẹ̀yin náà ti ẹ̀ ṣe kan wọn ò rí kankan ṣe ẹgbọ́n ta ló fẹ́ dalẹ̀ Yorùbá rú ta lọ mọ ọkọ ta lọ mọ àlè ta la tọ̀ ń rìn wá bàbá mi àpèsìn Ọ̀tẹ́dọ́lá màá bá yín jà o kọ orúkọ yẹn dáadáa Mrs. Ààrẹ Gani Adams ọ̀kẹ́ pè ní Mrs. Ààrẹ Ganiyat Adamu òtítọ́ ló máa lékè irọ́ òtítọ́ ló máa lékè irọ́ ọmọ Adéyẹmọ o máma yí wá padà o òtítọ́ ló máa lékè irọ́ òtítọ́ ló máa lékè irọ́ ọmọ Adéyẹmọ o máma yí wá padà o. mo ti ń sọ̀rọ̀ yẹn ti pẹ́ apẹ Gani ó ní kí Yorùbá lọ wá 20 billion wá wọ́n pe Sunday Igboho lọ́wọ́ kan ló embrace ẹ̀ ẹ bá mi bi Gani léèrè ní Arigidi tó ń claim Arigidi ìlú ìyá ẹ̀ ẹja máa sọ bẹ́ẹ̀ ká máa là á Arigidi ìlú ìyá ẹ̀ bandit máa ń jí wọn gbé mbẹ Gani ò máa lọ bẹ èyí tó lọ last ó lọ bọ́ba ṣe ọdún Ìjẹ̀ṣu nígbà tó jẹ́ pé òun àtọ́ba yẹ pàdípàdé ni wọ́n tẹ́ ẹ bá rántí nígbà tí TB Joshua wà láyé anytime tẹ́ bá ti ń ṣe Arigidi day bíi kọ́ ni òun máa kógun lọ́bẹ̀ ìyẹn máa kó ayọ̀ lọ nígbà tó bá rí pé òun dé ìlú TB Joshua làwọn èèyàn mú embrace torí òun máa kó owó lọ á kó ráìsì lọ á kó oúnjẹ lọ á tún pé àwọn doctors. But Gani máa kógun lọ́bẹ̀ ni ẹ bá wa bẹ́ẹ̀ kó náà lọ ṣe content ní Arigidi tó bá jẹ́ pé lóòótọ́ torí Yorùbá máa sọ pé ọmọ ìyá dùn wọ́n ní kókó bí ogún bàbá gbẹ̀dẹ̀ bí ogún ìyá ó yẹ kó ṣe nǹkan tó dáa sí ìlú ìyá ẹ̀ ní Arigidi but irọ́ ni ẹ lọ bá wa bẹ́ẹ̀ kó náà tiẹ̀ lọ ṣe drama kó lọ ṣe fíìmù olórí burúkú ń wá approve kiri ọmọ àlè ọmọ ìrankíran
Sunday Igboho ní problem ẹ̀ Sunday Igboho ṣé ìwọ nìkan náà gbé láyé fún ni ìwọ nìkan ní approval tí bàbá ọmọ Mrs. Gani Adam ti wá láti bí ọdún 5 ìwọ wá dé ó wá náà ti approve ẹ ṣé ìwọ nìkan náà dálé ayé fún ni bó tiẹ̀ ṣe oògùn òkìkí ó dẹ̀ Sunday Igboho ní o Sunday Igboho tí Gani ò bá rí tọ̀tọ̀ Sunday Igboho ní òjò rí tọ̀tọ̀ o tí Gani tó bá sùn tó ní kò lajú tójú òòlà Sunday Igboho ní ó jẹ́ kójú Gani ó là o tó bá ní kó gbọ́wọ́ tí ò rọ́wọ́ gbé Sunday Igboho ní òjò rọ́wọ́ gbé o Gani fẹ́ yàgbẹ́ kò rí gbẹ́yà ẹ bá wa pé Sunday Igboho ní o ó wọnú mọ́tò ẹ̀ ò kíkì mọ́ Sunday Igboho ní ẹ ti ya wèrè ìrònú ìkòkò ló máa pajá ìrònú Sunday Igboho ló máa pa yín ẹ̀rọ ọmọlọ́mọ ó kàn ń yọǹgì sí lójoojúmọ́ ni kò rí ti yín rò ìrònú ìkòkò ló máa pajá bọ̀bọ̀ àfàsínà yẹ burú ó ní mo mọ̀ wọ́n wá ní ọmọ ẹ̀ràn kíran ni ọmọ olórúkọ ńlá ló bí ọmọkùnrin yẹn lọ́wọ́ ó dárúkọ bàbá ẹ̀ àfà ìmáàmù gidi tó lórúkọ lọ́wọ́ tó lórúkọ gidi ọmọ oníbíbí ló fi ka lára ọmọ oníbíbí ni àfàsínà tó sọ̀rọ̀ yẹ pé gáùn náà fi escape aṣọ obìnrin náà fi escape Gani kó lọ́wọ́ ọmọ yẹn oníbíbí ni ọmọ ọkọ tún ni ìlà ọ̀wọ̀ ó ń bẹ lọ́wọ́ ẹ̀ ìlà tá máa wọn ọ̀wọ̀ máa kọ sọ́wọ́ ó ń bẹ kẹ́ ẹ lè mọ̀ pé kì í ṣe pé ó jáde ní fámìlì kan ṣá original authentic ọmọ ọkọ ni ní àfáàsínò tẹ́lọ́ntẹ́tì Mrs. Gani àtàwọn ọmọ ẹ òfò lẹ máa ṣe òfò lómi ẹ̀fọ́ ṣe òfò lẹ máa ṣe gbẹ̀yìn àgànnàdì nísìmí lórí ọ̀rọ̀ Sunday Igboho ẹ̀ ní nísìmí àyàfi tí Sunday Igboho bá rí ti yín rò ọmọ ọlọ́mọdé rí ti yín rò ṣáàtì ẹ̀mọ̀ pé èèyàn kan jẹ́ Gani àfìgbà tó kẹ́yìn tó lábẹ́ ẹran sún yẹ̀yẹ́ ẹ máa kékú lórí ọ̀rọ̀ ọmọ Adéyẹmọ ni àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá mọ̀ all the government in Yorùbá they can never approve the Gani torí wọ́n mọ̀ pé number 1 ó ní ìgbéraga number 2 ọlọ̀tẹ̀ ni number 2 ọ̀dàlẹ̀ ni number 3 àgbá òfìfo ni kò tí ò ní kankan tó jẹ́ pé ẹnu ó kàn fẹ́ máa fi Yorùbá powó ni àwọn gómìnà ẹ ti mọ̀ that is why ṣe Dr. Dàpọ̀ Abíọ́dún gómìnà Ògùn state ṣé ó pe Sunday Igboho nígbà tí Sunday Igboho lọ bẹ̀ ó kàn sọ pé ta bá rí èèyàn bíi Sunday Igboho dẹ̀ nígbà tó ń wà láyé wọn ò ní fẹ́ lomi ṣeun ó bá gba Ògùn state lọ ṣé kò gboríyìn wá ìwọ nìkan ló fẹ́ máa gboríyìn ìwọ náà ẹ tẹ̀ ṣe títí yín èyí tẹ́ fẹ́ lọ ṣe ní Kwara ń jọ wọn àná àbùkù kọ́ lẹ bá bọ̀ ń bẹ̀ olórí orúkọ ọmọ tápà ó ló fẹ́ lọ fọba Yorùbá jẹ ní Kwara state wọ́n nà bí wèrè wà láìtàláì ṣòkòtò ẹ̀ bọ́lọ́nà kò dúró mu ọlọ́run mọ̀mọ́ jẹ́ ń ṣìwàwù ìwú tọ́lọ́run bá ti fẹ́ padà lẹ́yìn èèyàn á gba ìwà lọ́wọ́ ẹ̀ á wá gbẹ̀mí ìlara yẹn fún á wá máa ṣì Gani ti ṣì àtàwọn ọmọ ogun ẹ̀ làṣírí yín fi ń tú wọ́n fẹ́ lọ fọba ọba Yorùbá jẹ ní Kwara tán mú ṣòkòtò ẹ̀ bọ́lọ́nà kò lè dúró mu ló ń fẹ́ tẹ̀pọ̀n ń lu ẹ̀pọ̀n báyìí lọ́gbẹ́ lábálábálábá bí bàbá yẹn ṣe sọ ó lè sáré ju ehoro lọ ó sáré ju rélùwé lọ kò fi parọ́ mọ́ o kò fi parọ́ mọ́ ìpàkọ́ Gani là ń wò lálálálálálálá tó ń lọ bí rélùwé yẹ̀yẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ tí bàbá yìí sọ kẹ́ ẹ gbọ́ sókè àwọn tó lè sọ̀tún OPC rèé àwọn tó mọ nǹkan tó ń pè ní OPC tó mọ tó lè sọ nípa OPC. tí gbogbo wa ní kó máa gbọ́dọ̀ bàjẹ́ ó dọ̀wọ́ yín torí kò sí ibòmíràn tí a lè lọ àjò lè dàbí ilé o ẹ jẹ́ ká
sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan ó yá gbé kémi gbé ẹ jẹ́ ká jọ gbé kémi gbé ẹ tún bá mi gbé kémi gbé. Ọmọ Odùduwà ni mí tọkàntọkàn, ọmọ Odùduwà ni mí tọkàntara, ọmọ Odùduwà ni mí tọkàn tí gbogbo ara. Ẹ̀yin ńkọ́? Ọmọ Odùduwà ni wá. Mo kí gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjìrè, ẹ̀yin ọmọ Odù tó dá ìwà, ẹ̀yin ọmọ Odù tá ìbínú dá, wípé ẹ kú ọjọ́ gbogbo, ẹ kú rògbòdìyàn lù, ẹ kú bílù ṣe rí lọ́tùn lósì, ẹ kú akitiyan, ẹ kú ọmọnìyàn ṣe. Mo kí gbogbo ẹgbẹ́ látòrí ẹgbẹ́ ọdẹ tí ń bẹ, kí ẹgbẹ́kẹ́gbẹ́ tó wà, Association of Hunter. Mo kí gbogbo yín pé ó ṣògùn ikú ẹran ayé ọmọ ènìyàn. Ọdẹ ọmọ tí òkú lọ́mọ rúkọ ẹran wálé ni òun àní rúkọ ọdẹ láti òkú wálé o. Mo kí gbogbo yín o. Mo kí gbogbo ẹ̀yin ọmọ àgbẹ̀. Ẹ má bá mi like, ẹ má bá mi love fún ẹ. Pé ẹ kú ojúmọ́ lé yín o. Pé bẹ́ẹ̀ tẹ́ fáwa ní gift ẹ ṣáà má bá mi like, ẹ má bá mi love fún ẹ. Yọba wa ṣe. Mo wá kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi pátápátá nínú ẹgbẹ́ Ọ̀túnba Ganiu Adams Igi Àdùbí, wípé Oòduà ni mí o tọkàntọkàn. Ẹ̀yin ńkọ́? Oòduà ni wá, àdúrà wọ́n gbà. Mo kí ẹ kú gbìyànjú gbogbo ẹ̀yin ọmọ OPC tẹ́ ń jáde lọ́tùn lósì nípasẹ̀ rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Yorùbá, tí agbójú agan sí ọmọ Adéyẹmọ, tí ọmọ Odùduwà rí ọmọ Adéyẹmọ ní ọ̀tá, tí ẹ ti gbàgbé ìbúra àná nígbà tá a máa búra, nígbà tí OPC ń jẹ́ OPC. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń jáde wáyé, ọmọ gànfẹ́ lẹ̀ ń ṣe, húlígánsì táòtù ní, báàgì lẹ̀ ń já lóṣòdì ní Mùṣín, olè lẹ̀ ń já ẹ̀yin ọmọ rádaràdà òfò yìí. Tẹ wá ń jáde nísìnyí tẹ ń bẹnu tẹ̀m̀bẹ̀lẹ̀ lu Adéyẹmọ. Adéyẹmọ kọ́ lẹ̀ ń bá jà o. Àwa tá a ṣiṣẹ́ fún Ọ̀túnba Gani Adams Oòduà ńlẹ̀ ń bá jà. Àwa tá a ń bẹ pẹ̀lú gbogbo lẹ̀ ń bá jà. Mo ṣe rẹ gbogbo ẹ̀yin ọmọ Ọ̀túnba Gani Adams tí ọpọlọ yín bá pé tẹ mọ tẹ ń ṣe. Pé kẹ́ ẹ bójú wẹ̀yìn wò, kẹ́ ẹ rántí ìgbà tá a bẹ̀rẹ̀ àwa pẹ̀lú Frederick Fashion. Ẹ má jà gbàgbé pé sábàbí Ọ̀túnba Gani Adams ń ló sọ ẹgbẹ́ Frederick Fashion ló sọ di òkùnkùn tí wọ́n fi gbọ́ Frederick Fashion ẹgbẹ́ OPC mọ́. Lénìí ọpọlọ yín tó bá pé, tí ọpọlọ yín ò bá lọ, tó bá jẹ́ correct student láti ìgbà ìwáṣẹ̀ tó OPC ti bẹ̀rẹ̀ tó jẹ́ legit, tí ì ṣe pé ìkànnù yín àbí gbogbo yín ọ̀pọ̀lọpọ̀ tẹ̀ ń jáde tó jẹ́ pé ọmọ ta ní ọmọ gáràjì ní ìwàkiwà lẹ wù, tá a mú tá a discipline yín, tá a wá òpó ọmọ Yorùbá ní ẹ lè padà wúlò lọ́la, tá a fi dà ẹ̀ mọ́mọ́ tọ́, tá a sì búra fún ẹ̀yin náà lẹ wá jáde, ẹ̀yin ní kàńdà àná tẹ wá jáde lónìí tẹ̀ ń bú ọmọ Adéyẹmọ. Ọmọ Adéyẹmọ lẹ̀ ń bú o. Àwọn sanko nínú ẹgbẹ́ Ọ̀túnba Gani Adams ti ń bẹ pẹ̀lú ọmọ Adéyẹmọ, àwọn lẹ̀ ń bú. Àwọn òde níbòmíì tá à ń lọ torí ti àti lótìtọ́ nù. Torí arántí pé kì í ṣe Ọ̀túnba Gani Adams la búra fún, arántí pé Odùduwà la búra fún nígbà tí OPC ń jẹ́ OPC. Níbo lẹ́yìn wà? Láyé bàbá gòdògòdò, láyé master, láyé bọ́ọ̀gì, láyé bàbá kàbí. Níbo lẹ wà? Láyé Olúmídé, láyé tí wọ́n kú Ọmọ́táyọ̀ Adébísí ní gbogbo Àlímọ̀ṣọ́. Níbo gbogbo ẹ̀yin wà? Láyé Ẹrúpọ̀ ìfọ̀nùlá gọ́ọ̀mẹ̀ntì. Tí Ẹrúpọ̀ tó jẹ́ kọ́nẹ́tọ̀ ní Ìsàgá Kùtì Àjùwọ̀n. Gbogbo àwọn bàbá bẹ́ẹ̀ bọ́ra lágbàdo ní Ṣàngó, níbo ni gbogbo wọn wà? Ẹ̀tọ́ wo ló fi ṣiṣẹ́ fún wọn? Ṣé ẹ rí pé orúkọ Gani ò jáde ńbẹ̀? Sínú ìlànà ìkílọ̀ Ọ̀túnba Gani Adams ṣe tẹ wá fọ́sí tàbí iná wẹ́dà. Tẹ ń bú Adéyẹmọ lẹ́nì, tẹ ń pé ọmọ ṣe. Oore wo nípa OPC ṣe fún àwa tá a jìyà tá a jìṣẹ́ ní OPC? Àwa tá a fẹ̀mí ara wa lélẹ̀ àwa inbox. Ẹni tó bá yé ló yé o. Àwa mọ iye àwa inbox yẹn ó ti yé ẹ̀yin tẹ́ bá jẹ́ student. Tẹ wà legit ní OPC. Àwa ṣiṣẹ́ o, àṣìṣe àṣẹ Ọ̀túnba Gani Adams ni. Àdẹ̀jẹ́ kọ́ bọ́ ìrì níbẹ̀. Alánìkànjẹ́ ni. Àwa sì ṣàdéhùn fún Odùduwà pé Odùduwà
Odùduwà la búra fún gbogbo ẹ̀yin tẹ́ ń jáde nísìnyí èso Odùduwà lẹ búra fún Gani Ọ̀túnba lẹ búra fún ó tán ẹni bá dẹ̀ búra fún Ọ̀túnba Gani Adams ló máa sọ̀rọ̀ against tí wọ́n bá ń ṣe tó bá fẹ́ fọ́ lé Oòduà. ó tán mo fẹ́ kí gbogbo yín kẹ́ ẹ pé tí yín wálé kò sí nǹkan kan tí OPC ṣe fún bá Olúmídé lọ́nà pápá ń bẹ̀yẹn ibẹ̀ láti òkú ẹ̀gbọ́n Olúmídé sí kò sẹ́ni kankan tó béèrè nǹkan kan mọ́ lẹ́yìn ìgbà náà ọ̀gá mi bàbá Kàpídà lágbàdo crossing lágbàdo òkè Oòduà yìí ti gbogbo wa. ìyẹn náà tó ṣe é gbọ́rọ̀ Ọ̀yọ́ state only coalition with ẹ fi wọ pásítọ̀ yìí náà ṣe é ti gbọ́rọ̀ ṣe é gbọ́n tí pásítọ̀ yẹn sọ lára àwọn ọmọ gànfẹ mo fẹ́ ṣe òfídíò lára àwọn ọmọ àwọn atáòtù tó máa ń já báàgì lóṣòdì lára wọn rèé òun rèé iṣẹ́ ẹ̀dá ilé mọ̀.